ìràwọ̀ méjì kan bẹ nínú oṣù September yìí tí àwọn ìràwọ̀ méjèèjì tí wọn ò gbọdọ̀ fi ara wọn. Bí wọ́n bá fi ara wọn, wọ́n á kójọ ní àárọ̀, tó bá di ọ̀sán á dàrú mọ́ wọn lọ́wọ́ torí wọn kì í bára wọn kalẹ̀. Tọkọtaya ẹ̀mí wọn para wọn sínú ilé. Ẹ kò rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń gbọ́ káàkiri nísìnyí, àwọn ìròyìn ìbànújẹ́ tá ń gbọ́ kò yẹ kó máa ṣẹlẹ̀, ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ nítorí wípé àwọn ènìyàn wọn ò mọ ohun tó yẹ kí wọ́n mọ̀. Gbogbo ẹ̀ tó o bá sì ti mọ ohun tó yẹ kó mọ̀ á já ogun tó yẹ kó jà. Gbogbo ẹ̀yin ọmọ September ẹ súnmọ́ bí. Nítorí bí a bá mú ọ̀rọ̀ sílẹ̀ nípa ìràwọ̀, jọ̀wọ́ jẹ́ kó sìnkì sí ẹni ọpọlọ. Àwa kì í ṣe àwọn tó ń da ilé rú. Àwa kì í ṣe àwọn tó ń da ìgbéyàwó rú. Àwa wá láti wá tún ìgbéyàwó ṣe ni, láti wá tún ayé àwọn ènìyàn ṣe ni, láti jẹ́ kí àwọn ènìyàn mọ ohun tó yẹ kí wọ́n mọ̀. Torí gbogbo ẹni tó o bá ti mọ ohun tó yẹ kó mọ̀, á máa jagun tó yẹ kó jà. Gbogbo ẹni tó bá sì ti ń jagun tó yẹ kó jà kò lè rí ìlérí àti àyànmọ́ rẹ̀, kò lè rí ìmúṣẹ. Ọ̀rẹ́, ọgbọ́n ò lè gbé nǹkan tó wà nílẹ̀ yìí, sùúrù gan ò lè gbé sà. Wàá rí wípé wàá sa gbogbo ipa sùúrù àtọgbọ́n rẹ̀, wàá rí wípé adégòǹgò ọrùn rẹ̀ wípé ẹ ní lè mọ nǹkan tẹ́ ṣe mọ́. Ẹlẹ́ṣẹ̀ máa ń rí tọ́pọ̀lọpọ̀ tọkọtìyàwó èmi tẹ́lẹ̀ pé wọ́n para wọn, àwọn ẹlòmíì wọ́n fúnra wọn ní poison jẹ, àwọn ẹlòmíì wọ́n ṣe ìbàjẹ́ sí ara wọn torí wípé ìràwọ̀ wọn tako ara wọn. Àṣírí ìràwọ̀ lórúkọ tèmi. Ọgbọ́n àti òye tí Ọlọ́run dẹ̀ fún wa lórí ọ̀rọ̀ ìràwọ̀, òun ni a fi ń tún ayé àwọn ènìyàn ṣe. Àwọn ìràwọ̀ méjì kan bẹ nínú oṣù September yìí tí wọn ò gbọdọ̀ fi ara wọn, tó já sí wípé bí àwọn ìràwọ̀ méjì yìí bí wọ́n bá fi agídí fi ara wọn, bí wọ́n bá kójọ ní àárọ̀ kò lè bá wọn kalẹ̀. Kò sí bí wọ́n ṣe lè fi sùúrù sí i, wọ́n padà rí wípé àwọn nílò láti túká ni ló lè fún wọn ní ìsinmi. Ṣé rí àwọn tá à ń sọ yìí, ó ṣe àǹfààní púpọ̀. Ẹ kàn rí wípé tọkọtaya ẹ̀mí wọn para wọn sínú ilé. Ẹ kàn rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń gbọ́ káàkiri nísìnyí, àwọn ìròyìn ìbànújẹ́ tá à ń gbọ́ kò yẹ kó máa ṣẹlẹ̀, ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ nítorí wípé àwọn ènìyàn wọn ò mọ ohun tó yẹ kí wọ́n mọ̀. Gbogbo ẹ̀ tó o bá sì ti mọ ohun tó yẹ kó mọ̀ á já ogun tó yẹ kó jà. Àwọn ìràwọ̀ wo la ń sọ nípa rẹ̀? Ìràwọ̀ tá a mọ̀ sí Virgo àti ìràwọ̀ tá a mọ̀ sí Libra. Àwọn tá a mọ̀ sí Virgo, àwọn ní gbogbo ọmọ tá a bí láti September 1st títí tó lọ fi dé September 22. Gbogbo àwọn ọmọ tá a dẹ̀ bí láti September 23 títí tó lọ fi dé ending of September. Àwọn ọmọ tá a bí tó jẹ́ ìràwọ̀ Libra. Ṣé rí àwọn ìràwọ̀ méjì wọn ò gbọdọ̀ fẹ́ ara wọn, wọ́n tako ara wọn. Wọ́n tako ara wọn. A ò sọ ní sọ pé èyí tẹ́ ti wà nínú ẹ̀ pé kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa wora yín bákàbàkà náà. Bẹ́ẹ̀ bá súnmọ́ àwọn tó mọ̀ nípa ìràwọ̀, wọn ò bá yín ṣe compaticism of the star. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá ti wọnú ẹ̀, ẹ má wọnú ẹ̀. Mo ń ké tantan báyìí, ra etí ẹ sílẹ̀ kó gbọ́ tí mo sọ fún ọ. Ó léwu, bẹ́ẹ̀ ni sà, ó léwu o, bẹ́ẹ̀ ni. Ó léwu púpọ̀. Nọ́mbà tèmi kò yípo padà 08054 35 36 29. Ẹ WhatsApp nọ́mbà yẹn. Ọ̀rẹ́, fẹ́ ìràwọ̀ tó tako tiẹ̀ kó o lè gbádùn ayé tó wà nínú ẹ̀.